الحمد لله. الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد. أقول الله سبحانه وتعالى التوكيات جفون نبي محمد صلى الله عليه وسلم. كيات الله أنت كما با نبي محمد صلى الله عليه وسلم أتي عليه أتي صحابة àti gbogbo àwọn tó máa ń fi ojú ọ̀nà ànábì muhammad sallallahu alayhi wa sallam ṣe ọ̀nà títí dọjọ́ tọ́lọ́run bá subhanahu wa ta'ala yóò kó ọmọ ẹ̀dá ènìyàn jọ àtàlùjànnú àti gbogbo àwọn ẹ̀dá rẹ̀ náà láti ṣe ìdájọ́. eléyìí ni ìtẹ̀síwájú lórí tírà at-tawhidu al-muyassar èyí tí a ti gùn lé tí a ti ń ṣàlàyé ẹ̀ fúnra wa. Abẹ́lẹ́ subhanahu wa ta'ala kó jẹ́ kí àti ẹni tí ó ń sọ àti àwa tí a ń gbọ́ kó yẹ kó ṣe wá láǹfààní. àti bá àlàyé náà dé ojú ewé 101 èyí tí a gbé láti ojú ewé 102 lónìí pẹ̀lú ògo Ọlọ́run subhanahu wa ta'ala níbi àkọlé tí afá ti ń sọ̀rọ̀ nípa alhalfu bi ghayrillah, ìmọ̀ búra pẹ̀lú nǹkan míì lẹ́yìn Ọlọ́run subhanahu wa ta'ala. tá a bá fẹ́ búra, ìyẹn máa ń búra pẹ̀lú Ọlọ́run subhanahu wa ta'ala ni, torí kọ́mọ ẹ̀dá ènìyàn tó bá ń fi nǹkan búra ó ń túmọ̀ sí pé nǹkan yẹn ṣe kí nìyẹn o, nǹkan yẹn pàtàkì níwájú rẹ̀ ni. eléyìí ló fi jẹ́ sí wípé nínú ọ̀rọ̀ tó jọ mọ́ ọ̀rọ̀ tawhid, ọ̀rọ̀ ìṣọlọ́run subhanahu wa ta'ala lọ́kan, òun ni ọ̀rọ̀ ìbúra wà. àfáwá tẹ̀síwájú, àfáà ní ta'riful half, definition kéèyàn búra lughatan bima'na al-mulazama. nínú èdè tó lédè lárúbáwá ni, tàwa fẹ́ tú ní èdè lárúbáwá, ìtumọ̀ tó tún lè tú òun náà ni mulazama. òun náà ni kí nǹkan so papọ̀ mọ́ nǹkan tó yẹ sí pé nǹkan yìí ò ní fẹ́ já kúrò ní ara nǹkan tí ó so papọ̀ mọ́. istilahan, ṣùgbọ́n nínú nǹkan tí wọ́n gbà lérò pẹ̀lú rẹ̀ nínú istilah ni pé kí ni pàápàá rẹ̀ gangan yàtọ̀ sí nínú èdè. òun náà ni tawkidul hukmi bi dhikri mu'azzamin bi harfin min hurufil qasam. òun náà ni kéèyàn fi ìdájọ́ rinlẹ̀, àbí kéèyàn kan ọ̀rọ̀ nípa, àbí kéèyàn kan ìdájọ́ kan nípa, kéèyàn fi nǹkan kan kàn nípa bi dhikri mu'azzam, pẹ̀lú pé kéèyàn dárúkọ nǹkan téèyàn rí kó tóbi lójú yàn, bi harfin min hurufil qasam, pẹ̀lú harafi kan nínú àwọn harafi téèyàn fi máa ń ṣe kí nìyẹn o, téèyàn fi máa ń búra. ẹ wá rí ìbúra yìí, wọ́n ní wa huruful qasami hiya alwawu walba'u watta. ẹ wá rí àwọn harafi tá a máa ń lò fi búra, òun náà ni wáù, kí wáù síwájú orúkọ tá a fẹ́ fi búra, àbí kí yáù síwájú rẹ̀, àbí tí táù síwájú rẹ̀, gẹ́gẹ́ bí wallah, àbí kí bá síwájú rẹ̀, billah, àti tallah. so àwọn nǹkan wọ̀nyí, àwọn harafi mẹ́tẹ̀ẹ̀ta yìí ni máa ń síwájú orúkọ àbí nǹkan tá a fẹ́ fi kí nìyẹn o, tá a bá fẹ́ fi búra. àwọn orúkọ míì tí wọ́n máa ń pe ìbúra nínú lárúbáwá, òun náà ni al-yamin, wọ́n máa ń pè ní yamin àbí al-qasam. gẹ́gẹ́ sọ fún wa pé alhalfu kéèyàn búra, òun náà ni al-qasam, òun náà ni al-yamin. àfọwọ́ ní al-yamin al-mashru'a, ẹ wá rí ìbúra tó yẹ sí pé ṣẹ̀ríà ṣe lẹ́tọ̀ọ́ fún wa pé ó lẹ́tọ̀ọ́ láti búra, hiya ma kanat billah,
òun náà ni ìbúra èyí tá a bú pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala. Tó ń túmọ̀ sí pé èyí tí ṣẹ̀ríà fún wa nígbà láàyè láti búra pẹ̀lú òun náà ni ká búra pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala. Gẹ́gẹ́ bí àpèjúwe ká ní wallah, mo búra pẹ̀lú ọlọ́run ọba, àbí ká ní billah, mo búra pẹ̀lú ọlọ́run ọba náà ni, watallah, mo búra pẹ̀lú ọlọ́run ọba. A máa rí pé Allahu 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 ló ń síwájú àwọn harafi mẹ́tẹ̀ẹ̀ta tá a kà fúnra wa. So ìbúra tó yẹ pé ṣẹ̀ríà sọ pé ó lẹ́tọ̀ọ́ tá a lè ṣe òun náà ni ká búra pẹ̀lú ọlọ́run subhanahu wa ta'ala. Aw bismin min asma'ihi, àbí ká ṣe kí ni, àbí ká búra pẹ̀lú orúkọ kan níwọ̀n àwọn orúkọ ọlọ́run ọba subhanahu wa ta'ala. Gẹ́gẹ́ bí ká sọ pé wà rahman, abúra pẹ̀lú rahman. Ta ló ń jẹ́ rahman? Ọlọ́run ọba subhanahu wa ta'ala. Àbí ká ní wal azim, búra pẹ̀lú ọlọ́run ọba tó ń jẹ́ al azim. Aw was-sami', àbí ká sọ pé mo búra pẹ̀lú ọlọ́run ọba tó ń jẹ́ as-sami'. Gbogbo àwọn nǹkan tá a kà fúnra wa yìí orúkọ ọlọ́run ọba ni, àtàwọn míì náà nínú àwọn orúkọ ọlọ́run ọba subhanahu wa ta'ala tó fẹsẹ̀ nílẹ̀ nínú Qur'an àti sunnah Nabi Muhammad sallallahu alayhi wa sallam. So àwọn orúkọ ọlọ́run ọba subhanahu wa ta'ala lè ṣe kí nìyẹn o, a lè fi òun náà búra. Nínú rẹ̀ òun náà ni aw bi sifatin min sifatihi, àbí ká búra pẹ̀lú ìròyìn kan nínú àwọn ìròyìn ọlọ́run ọba subhanahu wa ta'ala. Gẹ́gẹ́ bí ká ní kébi izzatillah, mo búra pẹ̀lú yìí ọlọ́run ọba subhanahu wa ta'ala. Àbí ká ní wa rahmatullah, mo búra pẹ̀lú ìkẹ́ ọlọ́run ọba. Wa ilmillah, àbí mo búra pẹ̀lú ìmọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala. Àrí gbogbo àwọn èyí tá a kà fúnra wa pé ó lẹ́tọ̀ọ́ nu ṣẹ̀ríà yìí, gbogbo ẹ̀ náà ó ṣe kí nìyẹn o, yẹ̀dúrú, ó ṣe kí nìyẹn o, ó ń rọ kiri ká láàrin pé ọlọ́run ọba subhanahu wa ta'ala la fi máa ń búra ni. So eléyìí èyí jẹ́ ká kọ́kọ́ lọ dìmú pé tá a bá fẹ́ búra, nǹkan tá a fi máa ń búra òun náà ọlọ́run ọba subhanahu wa ta'ala. Kódà a lè fànábì búra, ọlọ́run ọba subhanahu wa ta'ala la máa fi ń búra. Afáwa tẹ̀síwájú, wọ́n ní hukmul half bi ghayrillah, kí wàá ní ìdájọ́ kí ẹ máa búra pẹ̀lú ẹlòmíì, pẹ̀lú nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba subhanahu wa ta'ala. Afáwa ní eléyìí ala qismain, nǹkan tó kún sọ́nà méjì. Idha kana yu'azzimuhu ila darajati al-ibadati ka'an yu'azzimahu ka ta'zimillahi aw ashad, fa hadha shirkun akbar. Afáwa ní tó yẹ sí pé ẹni tó yẹ kó fi nǹkan míì búra lẹ́yìn ọlọ́run subhanahu wa ta'ala, kó yẹ sí pé nǹkan tó fi búra yìí yu'azzimuhu ila darajati al-ibada, ó ṣe kí nìyẹn, ó rí ló máa ń ṣe ìjọsìn fún nǹkan tó fi búra. Gẹ́gẹ́ bí àwọn tó ń fògùn búra, tó yẹ pé ògùn náà kú náà ń bọ tẹ́lẹ̀ náà, tó ń bọ ògùn tó wá ń fògùn búra. Àwọn tó ń bọ Ọbàtálá, àwọn tó ń bọ oríṣiríṣi ẹbọ níbi tó wá wù ní gbogbo àgbáńlá ayé. Tó yẹ sí pé nǹkan tó fi búra yẹn wọ́n tún máa ń ṣe ìjọsìn, wọ́n rí pé òun náà wọ́n máa ń gbé ìjọsìn fún un. Eléyìí rèé fa hadha shirkun akbar, eléyìí ẹbọ tó tóbi ni, ẹbọ ńlá ni, tó bá ti ṣe ó ti ń ṣẹbọ sọ́lọ́run subhanahu wa ta'ala, ó sì ti jáde kó nínú Islam. Ẹlẹ́ẹ̀kejì nínú àwọn tó yẹ pé nínú àwọn ìpín tí ìbúra pẹ̀lú nǹkan míì lẹ́yìn ọlọ́run subhanahu wa ta'ala pín sí, òun náà ni in kana yu'azzimuhu lakin la yasil ila haddi musawatihi bi ta'zimillahi subhanahu wa ta'ala. Ṣùgbọ́n ká ní pé ẹni tó ń fi nǹkan lómi tó fi nǹkan míì búra, kò yẹ bóyá bí kó gbé nǹkan yẹn tóbi dípò kó bí wọ́n máa sọ pé nǹkan yẹn ó jẹ́ akẹgbẹ́ fún ọlọ́run subhanahu wa ta'ala. Irú ẹni bẹ́ẹ̀ tó kó fi nǹkan míì búra, ṣùgbọ́n kò yẹ bóyá ó ní ìgbàgbọ́ kó máa ń gbé nǹkan yẹn tóbi dípò ó wá gbé nǹkan yẹn sípò ọlọ́run subhanahu wa ta'ala, ó kàn fi búra lásán ni. Ṣùgbọ́n eléyìí náà hadha shirkun asghar, eléyìí ẹbọ kékeré ni tó yẹ sí pé kò tí ì yọ̀yàn kó nínú Islam. Ṣùgbọ́n méjèèjì náà rèé, nǹkan tó ọlọ́run subhanahu wa ta'ala ó yọ́nú sí, tó sì lè bíyà fún ẹ̀ ní ọ̀dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala. Eléyìí ló fi jẹ́ pé a gbọ́dọ̀ gbìyànjú láti jìnnà sí ìmọ̀ ṣe kí nìyẹn o, láti jìnnà sí ìmọ̀ fi nǹkan míì búra ẹ̀yìn ọlọ́run subhanahu wa ta'ala. Afáwa ní ad-dalilu ala hukmi man halafa bi ghayrillah, ẹ wá rí ìdájọ́, ẹ wá rí ẹ̀rí
tó ń tọ́ka sí ìdájọ́ ẹni tó bá ń fi nǹkan míì búra lẹ́yìn Ọlọ́run subhanahu wa ta'ala. òun náà ni ọ̀rọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tí Imam Ahmad àti Abu Dawud wa Tirmidhi tí wọ́n gbà wá, tí wọ́n sọ báyìí pé Ànábì sallallahu alayhi wa sallam pé man halafa bi ghayri Allah faqad kafara aw ashrak. Ànábì sallallahu alayhi wa sallam pé ẹni tó wá búra pẹ̀lú nǹkan míì lẹ́yìn Ọlọ́run subhanahu wa ta'ala faqad kafara, ẹni báyìí ó ti ṣe kèfèrí aw ashrak, àbótẹ́ ti ṣe ẹbọ sí Ọlọ́run subhanahu wa ta'ala. Sórí eléyìí láti máa mú ìdájọ́ méjèèjì tá a mú wá yẹn fúnra pé ẹni tó yẹ kó lọ ń gbé sípò míì pé ẹni tó tọ́ sí ìjọsìn tó yẹ pé ẹni tó fi búra yẹn nǹkan tó gbé sí nìyẹn, so ẹni báyìí ó ti di kèfèrí. ṣùgbọ́n ẹni tó yẹ kó nígbàgbọ́ tó wà òun náà ti ṣe ẹbọ kékeré, tó ṣe kó gbogbo ẹ̀ náà rèé a gbọ́dọ̀ gbìyànjú láti jìnnà sí i ni. fáwọn ní amthilatu lil halfi bi ghayri Allah, nínú àwọn àpèjúwe àìmọ́ búra pẹ̀lú nǹkan mi lẹ́yìn Ọlọ́run ọba, alhalfu bil awliya, gẹ́gẹ́ bí kí ẹ máa búra pẹ̀lú àwọn awliya, àwọn ẹni tẹ́sí pé àgbà ní awliya, àbí ẹni tẹ́sí pé àgbà ní awliya náà, àbí ẹni tẹ́sí pé àyàn rí awliya náà ni, so kí ẹ máa búra pẹ̀lú àwọn nǹkan báyìí, irú eléyìí ìmọ̀ búra pẹ̀lú nǹkan mi lẹ́yìn Ọlọ́run ọba, àbí halfu bi ja'i nabi aw ja'i al anbiya, àbí kí ẹ máa fi jáì, kí ẹ máa fi ọlá ànábì búra, àbí kí ẹ máa fi ọlá àwọn tó jẹ́ àwọn awliya kí ẹ máa fi búra. gẹ́gẹ́ bẹ́ẹ̀ alhalfu bi hayati al ashkhas, àbí ká máa fi ìgbésí ayé ẹnìkan búra, nínú àwọn tó yẹ sí pé a máa ń rí léyàn tó tóbi ká máa fi ìgbésí ayé wọn búra, ilé nínú àwọn ìbúra tó yẹ sí pé kò lẹ́tọ̀ọ́, tó sì jẹ́ pé a ti ń bọ́ sábẹ́ ìmọ̀ búra pẹ̀lú nǹkan míì lẹ́yìn Ọlọ́run subhanahu wa ta'ala ni. nínú alhalfu bil amanati wa bil sharaf, àbí kí ẹ máa fi àmánà kí ẹ máa fi búra, àbí kí ẹ máa fi yì kí ẹ máa kí ni o kí ẹ máa fi búra. gbogbo àwọn eléyìí pátápátá ló ń bọ́ sábẹ́ ìmọ̀ búra pẹ̀lú nǹkan míì lẹ́yìn Ọlọ́run subhanahu wa ta'ala. mélòó la wá fẹ́ kà nílẹ̀ Yorùbá wa táyàn fún wọn ń búra? mélòó la fẹ́ kà nílẹ̀ Yorùbá báwọn èèyàn ṣe ń fi nǹkan tó jẹ́ òòṣà búra kan ni wọ́n á tún máa fi nǹkan míì tó yẹ sí kẹ́ ẹ̀ tiẹ̀ ni wọ́n ṣe tún ronú kan gan náà, ṣùgbọ́n kàn wá ó ṣàkílẹ̀ pé kínní yóò kí n ṣe orúkọ Ọlọ́run ọba, kò sí kí n sọ òyìn Ọlọ́run ọba, kò sí kí n sọ ìkan nínú àwọn nǹkan tá a fi nínú àwọn nǹkan tó yẹ sí pé ó jẹ́ ìròyìn fún Ọlọ́run subhanahu wa ta'ala yẹn wọ́n fi ń búra. àwọn yẹn máa sọ pé mo fi Ògún búra, mo fi òòṣà búra, nígbà tó ní pé mo fi aṣọ funfun lórí bẹ́ẹ̀dì mo fi búra, ẹlòmíràn ni òun fi orí ìyá òun búra. gbogbo àwọn oríṣiríṣi nǹkan láyẹn fún wọn búra tó yẹ sí pé kò kí ń tó wáyé pé ká lọ mọ̀ tí ó wáyé sí pé èèyàn fọ Ọlọ́run ọba búra, àbí èèyàn fi ìkan nínú àwọn orúkọ Ọlọ́run ọba búra, àbí èèyàn fi ìkan nínú àwọn òròyìn Ọlọ́run ọba búra, eléyìí sì nǹkan tí èèyàn ṣe èèyàn ti búra pẹ̀lú nǹkan míì lẹ́yìn Ọlọ́run ọba ni, tó sì yẹ pé èèyàn gbọdọ̀ ṣe kí nìyẹn o, èèyàn gbọdọ̀ gbìyànjú láti jìnnà sí nǹkan báyìí. talkhisun mufidun li ahkam alhalf, wọ́n ní pé ẹ wá rí ọ̀rọ̀ ìṣe ọ̀rọ̀ ní pẹ́ńtọ́ tó jẹ́ àǹfààní lórí àwọn ìdájọ́ tó papọ̀ mọ́ ìmọ̀ búra. alákọ̀ọ́kọ́ rẹ̀ fáwọn tahrimul halfi bi ghayri Allah wa anna dhalika shirk. alákọ̀ọ́kọ́ ni ká lọ mọ̀ pé ìwọ ni kí ẹ máa búra pẹ̀lú nǹkan mi lẹ́yìn Ọlọ́run ọba, kí ẹ sì máa ṣe èèyàn ti ń ṣe ẹbọ sọ́lọ́run subhanahu wa ta'ala ni. nínú rẹ̀ òun náà ni tahrimul halfi billahi kadhiba, òun náà ni pé ìwọ tún ni kí ẹ fi Ọlọ́run subhanahu wa ta'ala búra lórí irọ́. eléyìí ni wọ́n ń pè ní al-yaminul ghamus, al-yaminul ghamus wàhíyà al-ghamus, òun náà ni pé èèwọ̀ ni kí ẹ sì máa fi Ọlọ́run ọba, èèyàn ń sòótọ́ èèyàn máa ń fi Ọlọ́run ọba búra, tó bá ń parọ́ òwòrán tó máa fi Ọlọ́run ọba búra, èèwọ̀ ni kí ẹ máa búra lórí kí ẹ ń parọ́ ni kí ẹ tó máa fi Ọlọ́run ọba subhanahu wa ta'ala wọ́n fi búra, eléyìí èèwọ̀ ni, tó sì yẹ sí pé Ọlọ́run subhanahu wa ta'ala ó kọ̀ ó sì bínú sí nínú àwọn ẹ̀rí tó yẹ sí pé ó wà tó yẹ sí pé ààyè onígbà láti máa sọ ni. ẹlẹ́ẹ̀kẹta òun náà tahrimu kathratil half, nínú rẹ̀ náà ni pé èèwọ̀ tún ni kí ẹ máa pọ̀ lẹ́ni tá a máa búra, kó má tí ì sọ̀rọ̀ kan wallahi tallahi, kó má tí ì sọ̀rọ̀ kan wallahi, kó má tí ì sọ̀rọ̀ kan wallahi walau kana sadiqan, kó dà yẹ sí pé èèyàn ń sòótọ́, inú nǹkan tí ò dáa ní kí ẹ jẹ́ tó yẹ sí pé ẹ̀mí ẹ̀ wá a máa búra, a máa ṣe half, a máa búra lẹ́mẹ̀wá ni. idha lam tad'u ilayhi haja, pàápàá lọ tó yẹ sí pé yàní kò sí necessity fún nǹkan yẹn, so pé ẹsẹ̀ tó wá mú yàn lára tó yẹ sí pé kò mọ́ tí ì sọ̀rọ̀ kan wallahi, kò mọ́ tí ì sọ̀rọ̀ kan tallahi, kò mọ́ tí ì sọ̀rọ̀ kan billah, eléyìí kò lẹ́tọ̀ọ́. li'anna hadha istikhfafun billahi subhanahu wa ta'ala, torí pé eléyìí ó fi ń dàbí pé èèyàn ṣe kí nìyẹn o, èèyàn ti ń fi Ọlọ́run ọba subhanahu wa ta'ala èèyàn ti ń ṣeré ni, so eléyìí kò lẹ́tọ̀ọ́ kí ẹ jẹ́ ní tẹ́sí kó máa pọ̀ lẹ́nu tá a máa búra tí ó wá yẹ sí pé tí ó wá ti yẹ pé necessity wà mẹ́ lẹ́nu ẹ̀dá akẹ́kọ̀ọ́ sọ̀kan tí wàá sọ.
ẹlẹ́ẹ̀kẹta jawazul halfi billahi idha kana sadiqan wa 'inda al-haja. Àwọn náà ni pé ó lẹ́tọ̀ọ́ kí èèyàn búra pẹ̀lú Allah subhanahu wa ta'ala nígbà tí èèyàn bá ń sòótọ́ tó sì jẹ́ sí pé àbùkátà sí ìbúra yìí. So eléyìí kò sí aburú ń bẹ̀, kò kàn dáa kí èèyàn pọ̀ lẹ́nu tá a máa búra ní nǹkan tó yẹ kó ní bùkátà sí ni. Kafaratu man halafa bi ghayrillah. Ìwà nǹkan tí wọ́n ń pa nǹkan tí èèyàn bá ti búra pẹ̀lú nǹkan mi lẹ́yìn Ọlọ́run ọba rẹ̀. An yaqula la ilaha illallah, kó sọ kí nìyẹn o, kó sọ la ilaha illallah. Ẹ̀rí eléyìí òun náà ni hadith tí Imam Bukhari àti Muslim tí wọ́n gbé jáde pé Ànábì sallallahu alaihi wasallam sọ báyìí pé man halafa faqala fi halfihi wallat wal uzza falyaqul la ilaha illallah. Ànábì sallallahu alaihi wasallam pé ẹni tó bá búra o tó wá sọ níbi ìbúra rẹ̀ pé wallat, tó lóun fi òòṣà búra, òòṣà kan ló ń jẹ́ lat nínú àwọn òòṣà tí àwọn èèyàn ń sìn, wal uzza gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà kó fẹ́ kó òun fi òòṣà uzza búra. So àwọn nǹkan tá a dárúkọ yìí àwọn òòṣà ni. Ẹni tó bá yẹ kó wá lọ bọ́ sílẹ̀ ní tó lọ sọ, kó ètè pa ẹ̀ kalà kó ní pé la ilaha illallah, òun jẹ́ pé kò sẹ́ni kankan tó tọ́ sí ìjọsìn lódodo àyàfi Ọlọ́run subhanahu wa ta'ala. Eléyìí ni àwọn ìdájọ́ ní ṣókí ní abala bí tí ó rò papọ̀ mọ́ ìmọ̀ búra pẹ̀lú nǹkan míì lẹ́yìn Ọlọ́run subhanahu wa ta'ala. Nínú àwọn nǹkan tó yẹ ká gbìyànjú ká jìnnà sí, pàápàá jùlọ nílẹ̀ káàárọ̀ oòjíire àwa Yorùbá tá à ń pe wa ní mùsùlùmí, òun náà ni ìmọ̀ búra pẹ̀lú nǹkan míì lẹ́yìn Ọlọ́run subhanahu wa ta'ala. Bó ṣe pọ̀ lẹ́nu ọmọdé bẹ́ẹ̀ náà ló pọ̀ lẹ́nu àgbàlagbà, tó yẹ sí pé nǹkan yìí nǹkan tó burú jáì ni, tó sì máa ń gbéyàn kúrò nínú Islam téèyàn ò bá ṣọ́ra ni. Eléyìí ni àlàyé ṣókí nínú abala yìí. Ọlọ́run subhanahu wa ta'ala kí ó gbà ní ìjọsìn ní ọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa, kó wá jẹ́ ká gbọ́ yìí ju bá ṣe sọ lọ. Subhanakallahumma wa bihamdik, ashhadu an la ilaha illa ant, astaghfiruka wa atubu ilayk.